Eléyìí máa ká màmá ju ti àtẹ̀yìnwá lọ nítorí wípé ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ yìí ló mú kí àwọn ènìyàn máa kọ ní gbogbo orí ẹ̀rọ ayélujára bí a ṣe rí gbajúgbajà òṣèré ìyẹn babaoja Jigan babaoja bá ṣe rí tó ń pora mọ́lẹ̀ tí ó sì yọ omi lójú wọ̀lọ̀wọ̀lọ̀ ní oko eré kan tí wọ́n ń pè ní location níbi tí wọ́n ti ní kí Damilola Oni kí ó wá ṣe ìyàwó fún nínú fíìmù náà tí wọ́n sì ní pé dandan ni kí ó fẹnu ko ara wọn lẹ́nu kí wọ́n kíìsì ara wọn nínú fíìmù yìí ṣùgbọ́n Damilola Oni kò sí ní tó jọ wípé kì í ṣe ní tí àwọn jọ sọ láti ìbẹ̀rẹ̀ nìyí wípé bọ̀dá ọdún lòun ti rò pé wọ́n ń gbé bọ̀ ìyẹn ti ṣe ọdún Adékọ́lá wípé ó wá ṣe ọkọ fún òun ṣùgbọ́n eléyìí ló ti wá mú kí gbogbo àwọn tó kù wọn tí wọ́n jẹ́ gbajúgbajà òṣèré kí wọ́n máa sọ àwọn ọ̀rọ̀ tiwọn náà lé fídíò eléyìí tó jẹ́ wípé ó gbé orí ẹ̀rọ ayélujára kan yìí ara àwọn tí wọ́n ti sọ̀rọ̀ náà ní Fẹ́mi Adébáyọ̀ Ṣọlá Ọláìbí tí ṣe Gàjí Folúkẹ́ Dáramọ́lá Sàlámì Rótìmí Wòlíì Àgbà Adébáyọ̀ Sàlámì Ọ̀gá Bello fúnra wọn pẹ̀lú Kẹ́mi Àfọlábí bẹ́ẹ̀ ni kò yọ Ìyábọ̀ Òjó náà sílẹ̀ nínú àwọn tí wọ́n ní pé wọ́n ti fi ọ̀rọ̀ léde yìí o ṣùgbọ́n nǹkan tí ó mú kí Jigan babaoja fi bínú lọ fi fídíò yìí sí ojú òpó Instagram rẹ̀ ní wípé kí ni nǹkan tí ó lè fà á tí Damilola Oni ó fi sọ wípé òun ò ní fẹnu ko òun lẹ́nu ọ̀rọ̀ yìí ló mú kí ó bínú tí ó sì yarí wípé kódà ó fẹ́ ó kọ̀ àfi ká kíìsì dandan ni àwọn ènìyàn sì ti ń sọ èyí tó wà nínú wọn wípé bóòlù ó ṣe jẹ́ tí wọ́n ó ṣe wá to fíìmù tí kò wá ní sí àǹkìsì àbí àkìsì nínú script ọ̀hún torí nǹkan tí Damilola Oni sọ di mímọ̀ fún gbogbo ènìyàn ni wípé kò síbi pé àfẹnukura wa lẹ́nu àbí àfẹnukura wa lẹ́nu nínú ìwé pélébé tí wọ́n máa ń pè ní script eléyìí tí wọ́n fi ń ya fíìmù yìí o ṣùgbọ́n kó tọ̀sí ajé pé ọ̀tẹ̀ bàbá ní káwọn ó kìsì náà pé bọ̀dá ọdún ti ṣe bọ̀dá Ọdúnládé Adékọ́lá lòun ti rò pé wọ́n ò gbé wá wípé kí òun fẹnu kò lẹ́nu ni nínú àwọn àtẹ̀jáde tí àwọn ènìyàn fi láti ṣe kọ́mẹ́ǹtì náà ní Fẹ́mi Adébáyọ̀ sọ wípé wàhálà wà o bẹ́ẹ̀ ni Gàjí ní mọ́tì ẹ̀rọ kò lè fẹnu kò ọ́ lẹ́nu rárá Folúkẹ́ Dáramọ́lá ní Jigan kí ló fa ẹkún ṣé ìyá kìsì jẹ́ rí ní kékeré ni bẹ́ẹ̀ ni Sàlámì Rótìmí sọ wípé justice for Jigan Wòlíì Àgbà ni ó dáa kò ń ṣe wàhálà dídán kọ́ ni kẹ́ ẹ kìsì ara yín àwọn atajẹ́ olólùfẹ́ rẹ̀ àti understand wípé bọ́rọ̀ ṣe ń lọ nìyẹn Adébáyọ̀ Sàlámì ní pé báwo ló ṣe fẹnu kò lẹ́nu nígbà tí wọ́n fúnra ẹ̀ gan tó o ti ń fara po ilẹ̀ ṣùgbọ́n nǹkan tí Kẹ́mi Àfọlábí sọ fún Jigan ni wípé kó fọkàn balẹ̀ òun ò fẹnu kò lẹ́nu nínú sinimá mi tí àwọn ò bá ṣe Ìyábọ̀ Òjó sì sọ fún Damilola Oni wípé mọ́ kíìsì o bó bá kíìsì ẹ̀ ọlóyún nù. ṣùgbọ́n lọ́wọ́ báyìí gbogbo orí ẹ̀rọ ayélujára ní Jigan babaoja ló ti fi fọ́nrán bàjẹ́ tí ó sì ti sọ àwọn ọ̀rọ̀ èyí tó panilẹ́rìn àti àwọn ọ̀rọ̀ mìíràn tí orí ẹ̀rọ ayélujára eléyìí ni a fi wá ń sọ pé kí Ọlọ́run ṣàánú Jigan babaoja o torí tí wọ́n ń fà lẹ́sẹ̀ yìí kí wọ́n padà wá lọ di nǹkan tí àwọn fúnra wọn tí wọn ò ní padà lérò ní agboolé àwọn òṣèré oní tíátà. ṣùgbọ́n bí ọ̀rọ̀ náà bá ṣe ń lọ ẹ máa rí wò ní orí Owutu FM Lagos lórí YouTube yìí kọ́tẹ́ kan máa ṣe ni wípé ẹ subscribe sí orí YouTube channel wa kí a lè máa bá a sọ fún yín ibi tí wọ́n máa bá ọ̀rọ̀ náà já sí àbí ibi tí wọ́n bá ọ̀rọ̀ náà dé Owutu FM Lagos nìkan lẹ ti lè gbọ́ ògidì ìròyìn yẹn ẹ bá wa subscribe síbẹ̀ ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ là ń bẹ̀ yín o.